Naam, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Brother wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ìjọ wa Global Dahiratu Dhikrlahi Humanitarian and Charitable Organization Center tí ẹ̀yin náà jẹ́ ń jẹ àǹfààní rẹ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé gbogbo àwọn opó tí wọ́n ti kú tí ọkọ wọn ti kú ìjọ wa yìí ni wọ́n ń ṣàánú wọn náà fún wọn lówó fún wọn lóúnjẹ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ rí lèwe lọ ìjọ yìí náà ló ń sponsor yín ló ń ṣàánú yín even gbogbo àwọn tó ṣe yí pé ní wọn ò ní ọkọ mọ́ ìjọ yìí ló ń ṣàánú wọn gbogbo àwọn aláìní wọ́n sọ wọ́n dẹni tán ní kí lẹ̀yin náà rí sí ìjọ wa yìí. Ìjọ wa yìí ìjọ tó dáa ni ọlọ́ba àwọn sí. Àmín. Torí pé gbogbo àwọn àtàrí léèwé lọ àwọn náà máa ń wá lọ gbogbo àwọn tí ò yó àwọn náà ni wọ́n yó gbogbo àwọn gbogbo pátá tọkọ wọn ti kú àwọn náà máa ń fún wọn tí gbogbo nǹkan ti ń lọ déédéé. Ìjọ wa yìí náà ìjọ tó dẹ̀ dáa ni. Naam. Débi pé gbogbo àwọn tí ẹ sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fẹ́ lọ hajj tí wọn ò rí hajj lọ aláàjì tí wọ́n lọ fún ní slot ń jò ní ta ló fún wọn ní slot. Ìjọ wa yìí náà ni. Ọlọ́run kọ́ wọlé abẹ́ má jẹ́ kíjọ yìí bàjẹ́ o. Naam, ẹni bá fẹ́ donate nǹkan fún wa ńkọ́. Ẹni bá fẹ́ donate nǹkan fún wa náà tó bá ìkíní kejì náà tó bá fẹ́ donate nǹkan fún wa náà kó wọ́n bá a ṣe tẹ̀ sí àkáǹtì wa yìí náà 0123214254.